kò lè wọlé ògo tí kò lè ṣá ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni ògo tí kò lè ògo tí kò lè ṣá ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni ògo tí kò lè wọlé ògo tí kò lè ṣá ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni báyé bá rí ògo tó fẹ́ tún ayé lè bòbò náà mọ́lẹ̀ ṣùgbọ́n ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni ògo ẹni bá fẹ́ tán ṣùgbọ́n ó kù díẹ̀ kó tán ó di dandan kí ògo ẹlẹ́dàá tún ògo Ọlọ́run ni ògo ayé tó kù díẹ̀ kó tán tàbí kí ayé bò mọ́lẹ̀ ṣùgbọ́n ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni. Ṣáàlà lásán tí ẹni mo là lókè lélẹ́yìí Ọlọ́run ikú bẹ́ṣẹ́ àrùn bẹ́wẹ̀ téèyàn bá jíṣẹ́ ikú apani béèyàn bá tún kọ̀ tí ò jíṣẹ́ àná tún gbọmọ lọ́wọ́ ẹni. Ọlọ́run àárín àwọn arẹwà méjì mà ni mo wà báyìí wọ́n sì lọ bá tó ń kẹ́dà mọ́ ń ṣe bákan mi wọ́n ṣe o. ló dé àmọ̀fọ́ Malik ojú ẹ̀ yìí kọ́ ẹ lọ́wọ́ kẹ́. mo ṣẹ̀ṣẹ̀ jí ni jàre. ó ṣẹ̀ṣẹ̀ jí ṣé òru aago ni àbí ò fẹ́ lọ́mọ mi èmi tiẹ̀ ti lérò pé wà á ti múra sílẹ̀ ni kí n lè gbé ẹ dé pápákọ̀ òfurufú àti wípé kí n mọ̀ bá tó fẹ́ dé. ó mi ò nílò ju ọ̀sẹ̀ méjì lọ ní South Africa. ṣé wáyé South Africa tí mo lọ gan-an kò ń ṣe pé ó wù mí ṣùgbọ́n ìgbà tí bàbá mi ní kí n wá lọ ṣàṣojú àwọn kò sí wọn ni mo fẹ́ ṣe sí. ẹ ṣọba ló fọpọ ọba jẹ ṣé o lè ti ṣètò ọ̀rọ̀ tó máa sọ lọ́hùn àti wípé ipa kí ni òfin kó nílẹ̀ adúláwọ̀. ó jẹ́ kí n lọ múra kó lè gbé mi dé pápákọ̀ òfurufú. lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì pẹ̀lú ẹ̀rí tí ilé ẹjọ́ yìí ti ní lọ́wọ́ olóyè Bámidélé ìdájọ́ mi rẹ̀ ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí òfin ilẹ̀ wa tí ọmọ bá ti pé ọmọ ọdún méjìdínlógún a kò gbọdọ̀ fi tipátipá mú pé kí ó ṣe nǹkan kan ó ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí òfin ilẹ̀ wa láti pinnu tó bá wọn láti ṣe nídìí èyí olóyè Bámidélé ilé ẹjọ́ yìí ń pa láṣẹ fún yín pé ẹ fi ọwọ́ sí ìwé ní bíbá ilé nì pé nǹkan kan ò ní ṣe ọmọ yín Fọlárírà Àjàkáyé àti olólùfẹ́ rẹ̀ Malik Ọláìwọlá. ẹlẹ́ẹ̀kejì ẹ san owó ìtanràn tí ó jẹ́ mílíọ̀nù kan àbọ̀ fún àwọn ọmọ méjèèjì
ìdájọ́ mi nìyẹn. ẹ dìde. ṣẹ́ni nígbà míì ibi téèyàn bá ti rò pé kóun bá ọgbọ́n téèyàn bá bá a gọ́ ń bẹ̀ ara dẹ̀ máa kọ̀yàn. èmi ò tí ì rí o mi ò tí ì fojú mi rí ó ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ ń bò mí ṣùgbọ́n mi tí ì rí kí ọmọ kan gbójú gbóyà kó gbé bàbá tó bí nínú kó lè gbé lọ sílé ẹjọ́. mo rò pé nǹkan tí mo sọ yẹn bàbá tó bí ni o ó gbé lọ lẹ́jọ́ kí ni bàbá yẹn bá a ṣe fún èèyàn tó gbé bàbá ẹ̀ lọ sílé ẹjọ́ ẹni tí wọ́n yàn láàyò pò fẹ́ níyàwó nìyẹn tí àwọn ẹbí ọkọ bá wá ṣẹ̀ ń kọ́ ọ ṣọ́run ló máa rán wa lọ dàmí lóhùn ó dẹ̀ wá ń bẹ̀ ó lajú ẹ̀ sílẹ̀ tí irú nǹkan báyìí fi ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ kí ni bàbá ẹ̀ṣẹ̀. Aláàjì mo fi títóbi ọlọ́run ọba búra mi ò mọ bí Fọláìrá ṣe gbé bàbá ẹ̀ lọ sílé ẹjọ́ kò sí nǹkan tó kàn mí pẹ̀lẹ́bí wọn ẹ̀yin àgbàlagbà náà lẹ sọ wípé èèyàn kan kì í tàkìtì wọ̀ bí oníbi bàbá mi téèyàn bá tàkìtì wọ̀ bí ẹlẹ́bí bó ṣe tàkìtì wọlé ló ṣe máa tàkìtì jáde mi ò mọ nǹkan kan pa ẹ. Aláàjì Fọláìrá kò fẹ́ ya ọmọ oníṣọ̀ lẹ́nu ni ìgbàgbọ́ mi ni pé Malik kò mọ kankan nípa ìṣẹ̀lẹ̀ tó ṣe yìí tó bá dẹ̀ mọ̀ etí mi á gbọ́ sí èmi náà ò gbọ́ nǹkan kan àfìgbà tí mo tó rí kà nínú ìwé ìròyìn wípé Fọláìrá gbé bàbá ẹ̀ lọ sílé ẹjọ́ ó dẹ̀ dá mi lójú wípé àìsí nílé Malik ló fa gbogbo eléyìí. ó gbọ́ nǹkan tí wọ́n náà wí sí. ṣòrí èmi ni mo ń sọ fún ẹ o mi sọ tí ẹlòmíì ọmọ kan ò gbọ́dọ̀ bá mi dánwò nílé ayé yìí tí ọmọ kan bá mi dánwò mi ò ní foríjì ọmọ náà mo fi Ọlọ́run bá búra. ó gbọ́ nǹkan táwọn àgbàlagbà wí ni wọ́n ní ẹnìkan kì í tilé ẹjọ́ dé kó padà wá ṣọ̀rẹ́ mi ì fẹ́ mọrú bí ó ṣe tóbi tó lọ́wọ́ bàbá ẹ̀ wọn ò lè padà jóore ara wọn kómi tó ń kí bàbá náà lè ṣe fún tó bá ṣe pé lóòótọ́ wọn ni wọ́n yàn tó ló fẹ́ níyàwó wá bá èmi mi dálábàámọ̀ ń pa láṣẹ fún ẹni lọ wá bó ṣe máa yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo fún ẹ ní ọjọ́ méjì péré bí bẹ́ẹ̀ kọ́. Malik ò bá Fọláìrá sọ̀rọ̀ rárá o ò bọ́mọ yẹn sọ̀rọ̀ o ọ̀rọ̀ ló bọ́ tàlájì sọ sílẹ̀ yìí o kí wọn náà wá kan ṣe sí lóòótọ́ o. ṣé mo tún ti ṣe ẹni àbí mo tún ti ṣe wà wọn
ṣebí wo ló sọ pé tí bá ti ṣe ẹsẹ̀kẹsẹ̀ ló máa pè mí tí wàá sọ fún mi kí ni mo ṣe. òun ní ká jẹ ẹranko pẹ̀lẹ́ ṣùgbọ́n fà tó wà lọ́nà fún oúnjẹ bí ìbá ṣe wù mí tó kí ẹ̀mí ìfẹ́ ikú kan lọ títí kó jẹ́ wípé ikú ló máa jẹ́ òpìyà fún ìfẹ́ yìí ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀ lọ. kí ni mo ṣe kí ló fà á. Fọláyà mo ti sọ fún ẹ̀dá láìpẹ́ ó ṣe mí ṣùgbọ́n òun ní ká sinmi jìnnà àwọn ohun tó ń ṣọṣẹ́ kò tún nǹkan ìgbésẹ̀ tí àwọn òbí ẹ̀ ń gbé lórí wípé èmi àti ẹ̀fẹ́ jẹ́ lọ́kọláya ó ti ní wọn ju ẹ̀mí mi lọ. Fọláyà mo fẹ́ kó jẹ́ ká máa ra gẹ́gẹ́ bí tẹ̀gbọ́ntàbúrò láti ní lọ ká yọ wípé afẹ́fẹ́ ra wa kúrò rẹ̀ ṣé wàá rí gbogbo ìrànlọ́wọ́ tó bá rí pé mo lè ṣe fún ẹ má lọ́ra láti béèrè lọ́wọ́ mi má lè ṣe fún ẹ. Ẹ̀kejì apádà sí aburú ni fún ẹ̀dá tó ti mọ Islam tàbí tó ní Islam tó wá torí ìdààmú kan àbí ìṣòro kan tí ó rí tó kúrò níbẹ̀ tí ó padà sí ọ̀nà mi ò wá ní fẹ́ kí títí jẹ́ bẹ́ẹ̀ nítorí o ti ní Islam ó dẹ̀ ti mọ Islam látara ìgbà wa fẹ́ pínyà mi ò ní fẹ́ kó sọ bàbá rẹ̀. Malik, tí mo dẹ̀ ti ṣèlérí pé ọkùnrin kankan ò ní gorí mi wọ́ tó dẹ̀ mọ̀ wípé ìwọ ló sọ mí dòbìnrin. níwọ̀ntúnwọ̀nsì nípa ọ̀làjú nítorí ènìkan nítorí ọ̀la ni. Ikọ̀ ẹlẹ́gẹ́ ni ẹ̀yin obìnrin jẹ́ o tí bí bá bàjẹ́ tán tó nídìí nídà o ẹ jẹ́ ká ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì sẹ́ nípa ọ̀làjú. Malik, mo fi orúkọ Ọlọ́run bá aládìpẹ̀lẹ̀ ẹ̀sán bẹ̀ ọ́. Lótìtọ́ ètè obìnrin ni mo lò fún ẹ tó fi bá mi ní àjọṣepọ̀. Mo mọ̀ pé kì í ṣèfẹ́nú ẹ rárá, ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé gbogbo bí mo ṣe ń wọṣọ tí kò dá kiri lásìkò gbà náà tí mo dẹ̀ ṣe ń kọ́kùnrin káàkiri, mo fẹ́ kó mọ̀ dájú pé ọkùnrin kankan ò ṣí mi láṣọ wò rí. Àwọn àgbà bọ̀ wọ́n ní a kì í gbókèrè mọ́ dídùn ọbẹ̀, ìsúnmọ́ra ẹni la fi ń mọ̀ ṣe ẹni. Kó tó jẹ́ kí n hùwà yìí sí ọ nìyí, kó lè rí àrídájú pé mi ò kí ń ṣọmọkọ́mọ. Malik, jọ̀ọ́ má bínú. Fọláìrà ó lòdì sí ìlànà Islam. Agbèrè ni mo bá ẹ ṣe yìí tí mo sì gbọ́dọ̀ ní ìbálẹ́jọ́ níwájú Ọlọ́run. Haram ni. Ó dìgbà tí má so igi fún ẹ kó tó di halal lọ́dọ̀ mi. Mo mọ̀ bẹ́ẹ̀. Mo mọ̀ pé kì í ṣe bí ẹ. Ọlọ́run á foríjì ẹ́. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé
Èṣù làwọn obìnrin jẹ́ nínú ìgbésí ayé ẹ̀yin ọkùnrin. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo dá sí ẹ lọ́rùn, mo bẹ̀ Ọlọ́run Ọba kó má fi bí ẹ, ṣùgbọ́n kó fi bí mi torí kì í ṣẹ̀bi ẹ. Dúró náà làbí ṣó bójú mu ni ṣó bójú mu ọmọ tẹ̀mí bí tí mo fọwọ́ mi tán kó gbé mi relé ẹjọ́ wọ́n fàṣọ lára mi ní láàrin ọjà ó wá fẹ́ délé fún àfàṣọ náà bùbí lára ọdọ̀ òdì àwọn àgbàlagbà ti sọ wọ́n ní ṣe àtún lọ ilé ẹjọ́ káwá délé dọ̀rẹ́ ni ọmọ tẹ̀mí bí nìyẹn. olóyè ní tí wọ́n ń pè lójú ayé nu kó lódùmarè mọ́jà arígun èṣù àti pé èṣù ẹni nítọwọ́ ẹni bẹ́ẹ̀ kú tọmọdé bá ń ṣe bí ọmọdé kí la fẹ́ sọ pé ń ṣerú rẹ ọmọdé ló ń sọ ọmọ yìí kódà kó lè bá mọ̀ pé ọmọdé ní í ṣe ọmọ yìí ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ tí ọmọ ní nǹkan kan ṣé bí ìyá rẹ ń bẹ lórí ìkólẹ̀ fún látàárọ̀ tí ò dìde ń bẹ ṣùgbọ́n ká kó o ní sùúrù ni o sùúrù lónìí. bàbá wa ẹ ṣáàbà mi bẹ̀ olóyè ọ̀rọ̀ Fọlárẹra ò tiẹ̀ yé mi gan mọ́ bẹ́ẹ̀ kò sì ní òkè mi lẹ́yìn ọ̀run èmi ò tọ́ka bàbá mi fún ẹni tí mo bí Fọlárẹra fún rẹ̀ kò dẹ̀ yẹ kí ọ̀rọ̀ ẹ̀ gan kó ya bàbá ẹ̀ lẹ́nu nítorí lọ́jọ́ sí tí mo dáná sun àwọn aṣọ ẹ̀ tó ń wọ̀ kiri bí ẹni tó ń rìn inú hòhò ṣùgbọ́n àfọlọ́pàá gbé mi ni ibo máa fẹ́ tì sí ìhùwàsí ìlú àjèjì tí Fọlárẹra ń gbé òun ló ń dá láàmú kò mọ́ láì dáa ẹ má bínú. olóyè Bámidélé Àjàkáyé ọpẹ́ láyé ojú rí òní rí bi ìkan lọ fọ ọmọ inú méjèèjì ìyá Fọlárẹra lọ pè wá kọ́ wá tọrọ dáríjì lọ bàbá rẹ̀ tó sì dá lójú pé kò ní fásọrú ẹ̀ sùúrù mọ́ tí ò gbọ́dọ̀ dẹrú ẹ̀ mọ́ láyé. Fọlárẹra olóyè Àràbí èmi apẹ́lájẹ́ ojú mi ò tún ní ríbi. àṣẹ bí ó ṣe rí rẹ àtẹnumí àwọn àṣẹ torí pé àpòmára la fi jù bẹ́ẹ̀ ni. bàbá mi olóyè ẹ gbà mí ẹ gbà mí ẹ má jẹ sọ wá ẹ má jẹ káyé mi bàjẹ́ nǹkan tó kọ sílẹ̀. ní Fọlárẹra ló kọ ìwé mo fẹ́ kí ẹ̀dá mújìnà lórí mi nítorí òṣèlú tí àgbà àgbà torí bàbá mi sọ̀rọ̀ ìsinmi wọ́n ní pé kò sí ohun tó burú pé kí ni bọ̀bọ̀ àdá láti gbà náà ní ẹni gbóná mọ́ mi àti bàbá fún mi pínpín mi ò wọ́n fẹ́ fàyè sú mi ọmọ fún àlè tó yẹ kó tún jẹ́ olùtùnú fún mi ó kọ̀ mí sílẹ̀ torí pé mo fi bàbá mi lẹ́jọ́ nítorí náà tára ilé ìbá fẹ́ ni tára ìbá yóò bá fẹ́ tẹ́ mi kò sí ohun tó burú nínú ká máa bára àdúgbò ṣọ̀rẹ́ rẹ̀ ẹ má wá mi o ti rìnrìn àjò lọ kí n tó dá mi sí ó dìgbà. arábìnrin ìdákẹ́ náà ní sùúrù ṣé orí bíbẹ́ ló borí fífọ́ ni àbí ká mọ ibi tọ́mọdé ìwọlẹ̀ sí. olóyè kí lẹ lérò pé àdìsí sọ̀rọ̀ tó wà nílẹ̀. ìyá Fọlárẹra dákẹ́ ní sùúrù ó ní sùúrù yẹ sùúrù lónìí. kí la fẹ́ ṣe sí Fọlárẹra àti ìyá ẹ̀ wọ́n jọ ń ṣeré orí ìtàgé ni. ṣé èmi lẹ́nu kan fẹ́ dá àjà èmi lẹ́nu kan fẹ́ dẹ́rù bá. olóyè mi mọ ibi tó ń lọ ẹ ṣàánú mi ẹ gbà mí má jẹ́ ń ṣorí burúkú ibo ni mo mọ̀ tó ń jẹ́ ìrìn àjò àrè máa bọ̀ ẹ ṣàánú mi olóyè ẹ ṣàánú mi mi mọ ibi tó gbà lọ. ṣé ẹ máa sọ pé òun mọ ibi tó wà ní sọ fún mi. olóyè bá mi nulẹ̀. olóyè ṣàánú mi. ṣe sùúrù o nítorí ohun gbogbo pẹ̀lú ìdí pàtàkì ní lọ́jọ́ àjáníwáyé nítorí àtúnbí kan ṣe kan lọ́lọ́run ọba. èmi lọ́kọ́ owó tó mú nǹkan ṣe kan lọ́lọ́run ọba. mi ò jẹ́ wọn ọkọ mi ò jẹ́ wọn àlè ìjà mọ̀lúkì ni mò ń pè nítorí mọ̀lúkì bàbá mi jẹ́ kí lè fún mi pépé
jọba níwájú bàbá. Mi ò jọba níwájú rẹ̀. Màálù tí mo tún wá ń pè já. Òun náà ti pa mí nítorí iṣẹ́. Ó ti pọ̀ ẹ̀gúsí gbàkejì ilé ẹjọ́. Àwọn ṣá àyàfi tí màálù kò bá ṣèlérí pẹ̀ fún mi ò ní ṣiṣẹ́. Torí ẹ̀rọ fi jọ inú mi. Fọlárin, ó máa ní ìdí kan tàbí ọ̀nà táwọn fi máa fi wú ìwà tó wù sí ẹ̀. Nígbà tó bá ń lo iṣẹ́ pé bá tí àwọn bá bẹ̀rẹ̀ sí ní ìjà, báwo ló ṣe fẹ́ ṣe sí? Ò bá jẹ́ ká gbà fọlọ́. ìlera olúwa rẹ̀ mí lẹ́kún wọ́n tún fẹ́ kún ràn lọ́wọ́ ni má sunkún mọ́ má ṣe pé kí ló ń ṣe pé fún ṣe bó nú ẹ̀ ló wà nú ẹ̀ yìí yorùbá bọ̀ wọ́n lẹ́ni tá a bá ti bímọ fún kó kúrò lálé ẹni ó mọ pé gbogbo ìpè tó ń ṣe fún Malik yẹn wàá pé inú ẹ nítorí pé oyún ẹ wà nínú ẹ ọmọ ló máa fi bí yorùbá bọ̀ ó lẹ́ni tá a bá ti bímọ fún ó kúrò lálé ẹni àmọ́ ìwọ pàápàá ó torí ọkùnrin kan ó bà méjì ó bọ̀rọ̀ jẹ́ ó gbé bàbá ẹ lọ sílé ẹjọ́ àwọn yorùbá ń pa lówe wọ́n ní èèyàn kì í ti ilé ẹjọ́ bàbá ṣọmọ ìyá àmọ̀ràn mi sí ẹni wípé kó má ronú o nítorí ipò tó wà pàápàá kì í ṣe ẹni tó lóyún nìkan kò sí ẹ̀dá àlàyé kan tí ìrònú bá ṣọ̀rẹ́ wàá rúre wàá sọ̀rọ̀ àfihàn agbókó tó wọ̀ tí o bá fẹsẹ̀ kan kúnlẹ̀ báyìí wàá fi kejì dìde ni ṣé wọ́n rí táwọn òbí ẹ̀ yẹn sí ohun tó lùwà ò lè ṣe iṣẹ́ ló wúwo lójú tiwa bíntín báyìí lójú Olódùmarè Ọlọ́run àbá wa kó sí wọn nú àríyànjú ẹ̀ ní agbára Ọlọ́run ó ti tó. ọ̀rọ̀ ọwọ́ pẹ̀lú ọ̀pẹ kò yé wa mọ́ òun. ọjọ́ ìgbéyàwó yín òun ló ti súnmọ́ etílé yìí àwa pe aago ọkọ ẹ títí kò lọ ọ̀rọ̀ yìí ti sú èmi o nítorí pé Malik kò ń wà báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. níwọ̀n ní ilé tó ń sọ yẹn pé ọmọ ẹ kì í ṣe báyìí tẹ́lẹ̀ ṣé o fẹ́ máa dọ́hùn lẹ́bi ń sìn ni àti pé èèyàn tá a bá rí la máa tó mọ nǹkan tá a máa sọ àkìbínú dẹni tí ìbá ti rí mo rò pé nǹkan tí ìyá ọkọ ẹ ń gbìyànjú àti sọ fún ẹ látijọ́ tí a ti ṣètò mọ́ mímọ́ ẹ láàrin ẹbí méjì kò sí ẹnì kankan tá a rí inú ẹ méjì ìwọ kọ òwà bí ààrí ọkọ ẹ náà kí ló fẹ́ sọ pé ń ṣe wọn a tún pe aago ẹ méjèèjì kó sí kankan tó lọ náà dáhùn nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún yín ni pé tẹ́ bá mọ̀ pé ẹ̀ tí ì ṣetán tẹ́ fẹ́ ṣèyàwó ẹ jẹ́ má ti pèrò sí gbangba ta kẹ́ ẹ ṣe lásìkò tó máa yẹ yín ẹ má dojú tira yín o ọmọkùnrin lè dojú tèmi o torí mi ò ń hùwà tó máa mú tìjú báyọ̀ mi ò fẹ́ tó
tó bá ti wá rí ọkọ ẹ kó sọ fún ọkọ ẹ pé mi ni mo ní kó fojú kàn mí ẹ ti gbọ́. nítorí ẹ̀ gangan ni mo ṣe wá gbogbo ìwà tó ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta kò tiẹ̀ yé mi ó dẹ̀ ti sú èmi. kí ló ti wọ̀n ẹ́ máa sọ ẹ tó bá ti déwájú jẹ mbẹ́ máa kí ló ń jẹ́ sọ ẹ. tó bá délé kò jíṣẹ́ fún kò ní bàbá ẹni kó wá ṣó ti gbọ́ torí pé ọ̀nà ò tí ì jìn ilá ò tí ì kó ṣó ti yé yín. ẹ̀yin ìwọlé ìdáná Ọlọ́run sọ pé ọ̀lọ́ máa ṣoúnjẹ tá a máa jẹ lọ́sàn-án yìí kó lọ ṣoúnjẹ tá a máa jẹ. ṣùgbọ́n Malik wọ́n fẹ́ kí n fi ọkàn ara ẹ balẹ̀ wọn. fi ara ẹ balẹ̀ kí ọ̀rẹ́ má bàa dàbí ọ̀pẹ̀lẹ́ngẹ́ èyí tó gbé odó mì tí ò sì dúró tí ò sì bẹ̀rẹ̀. ó ti ẹ̀dá bí mo ṣe bá yín. ẹ wo ọ̀rọ̀ yín ti fi ìwọ̀ kọ́ mi lọ́rùn láì ṣẹjà tẹ́wọ́ mọ̀ nǹkan tí ìyá àti bàbá tó bí Malik sọ bí ẹni pé ó jọmọdé àgbékọ́rùn ló kọ́ ọdẹ bí ẹni pé mi mọ nǹkan ní gbogbo ìwà tó wù mí wọ́n ní láti gbàdá ti ṣe mọ̀ mi mọ̀ ọ́ tọ́ Malik kò yọjú sí àwọn. gbọ́ Malik láti gbà tá a ti ṣe mọ̀ mi mọ̀ ẹ́ o ò tí padà délé wọn láti gbà yẹn. ọ̀rẹ́ gbogbo ìta ìsọ yìí kò bá mi rárá. ṣé ń gbọ́ ṣọ́rọ̀ ló sọ yẹn òun ṣe ẹjọ́ ẹ̀ ìgbà tó yẹ pé mi ni mò ń fira mi bẹ̀ nǹkan tó bá dẹ̀rùn ẹ̀ òun ló fẹ́ ṣe fún mi àbí. ẹ wò ìgbéyàwó wa kù ọ̀sẹ̀ méjì kò sí ìmúra kankan sílẹ̀ alágbẹ̀dẹ oní gold tó ń ṣe òrùka ìgbéyàwó wa ó wá sílé láàárọ̀ ẹ̀ kò sóògùn kan tí mi lè fi gbogbo nǹkan tó yẹ ká ṣe gbogbo ẹ̀ ni mo fi sílẹ̀ nígbà tí mi ò lówó ìyá àti bàbá ẹ̀ ó kò yọjú sí wọn àtẹsẹ̀ kan bodò ọ̀ní ìfà. Fadékẹ́mi mi ò fẹ́ kó gbé ọ̀rẹ́ lọ síbi tó ń gbé náà yẹn fi ara ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ ojú Malik kò ṣáà ń ṣe àìmọ̀ olóko ẹ̀ gbogbo ìwà burúkú tó ń wù yẹn pátápátá gbogbo ló máa ṣàtúnṣe fara ẹ balẹ̀ kó fọkàn ẹ balẹ̀. ẹ wò èyí ló sọ bẹ́ẹ̀ Malik kò ní nǹkan tó fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe báyìí ọkùnrin ló wà èmi mọ̀ kókó ń ṣẹ́jú èmi ni mo ti fà torí mi ni mo fi ra mi bẹ̀. Malik, ṣé bó ṣe fẹ́ ṣe fún mi rèé? Ó mà ṣe o. Gbogbo ọ̀nà kọ́ni lẹ́sẹ̀. Ayọ̀ àdá. Ọmọ aráyé kọ́ni lẹ́sẹ̀ ó ju gbòǹgbò lọ. Inú mà jí o. Àwọn fẹ́lẹ́ bonú jẹ́ ká mú oríṣìíwá ti bẹ nínú kó wá. Àdéhùn ṣe pàtàkì gẹ́gẹ́ bó ṣe fi kọ́ mi. Mo kó ti ṣàdéhùn pẹ̀lú Fadékẹ́mi. Àmọ́ mi ni wọ́n fẹ́ bá ẹlẹ́sìn jẹ́. Mi ò ní fẹ́ sọ ẹ́ di alágàbàgebè láwùjọ nítorí iṣẹ́ ribiribi tó ti ṣe nínú ayé mi. Mo yọ̀ǹda kún forúkà fẹ́ sí Fadékẹ́mi lọ́wọ́. Mo ti gbà pé kádàrá mi nìyẹn. Nítorí kó olókùn ṣe jáwúsá. Ogún jáwúsá tó wọ̀n rí kọ́ńkọ́. Nítorí òbí lógún ṣe jà níjẹ̀ṣà. Ogún jà níjẹ̀ṣà tó wọ̀n rápẹ̀rẹ̀ òbí. Nítorí ìwà Abdulmalik ni mo ṣe dọ̀tá bàbá àti ìyá tó bí mi lọ́mọ. Mo
jagun ìfẹ́ títí wọ́n kú fún ìfẹ́ kàkà kéré àjò tó wà nínú ìfẹ́ ìkorò bẹ̀ mo rí Malik mo fi tẹ́ ẹ lójú pé má tẹ̀lé nínú ọkùnrin kọ̀ọ̀kan tún gorí mi mọ́ lẹ́yìn. Ó ti gbà. Ọdẹ ẹni mò ń lọ. Sórí pé ọ̀rọ̀ yẹn ọkùnrin ká fi sínú kádákẹ́ yìí. Ṣé wàá rí pé ó ti kó rẹ sí yọ́yọ́ báyìí? Àwọn fẹ́lẹ́ bonú ni kò jẹ́ ká rí fún àṣebí. Nínú ọkọ yìí. Mo sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe. Àwọn àgbà bọ̀ wọ́n ní bó ṣe ń ṣe là ká bọ̀ bẹ̀ léèrè. Bó ṣe ń ṣèyàwó ọkọ ẹ̀ ní ká béèrè lọ́wọ́ ẹ̀. Bó ṣe wá ń ṣáájú fóyìnbó ọwọ́ ìyá gan la máa ti béèrè. Ìwọ gangan lọmọ aráyé lè béèrè ìrìn àjò mi lọ́wọ́ ẹ̀. Nítorí ìwọ ló mọ bó ṣe ń ṣe mí. Malik, ó ṣe mí o. Gbogbo ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wáyé mi pátápátá ni. Aṣọ tó bá kọ̀gùn sí igun ni wọ́n ń pè ní jẹ́pẹ̀. Ẹni tó bá súnmọ́ ni jùlọ, òun lọ lọ́rọ̀ ẹni o. Tí kò bá sí odó, iṣu ò lè díyàn. Tí kò bá sí Fọlárìnra nígbésí ayé ẹ̀, òbú ni. Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ dàbí òbú. Àmín ya Allah. Malik, wọ́n á ń fi àsìkò ìṣèlérí fún ẹ ìpè lẹ́yìn ìgbéyàwó wa lọ́la kó wá Fọlárìnra lọ ibikíbi tó bá ti rí kó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kejì. Ó tẹ́ mi lọ́rùn. Fàdíkẹ́ mi. Fàdíkẹ́ mi. Iṣu tó bá dára ló ń pera ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Obìnrin tó bá lọ́yàyà ló ń yan ọkọ ẹ̀ láàyò. Òrùka ìgbéyàwó wa ń kọ́. Ìdààmú tó wà lọ́kàn mi ò jẹ́ rántí. Ṣùgbọ́n bó ṣe sọ yìí, ó ní máa kọ́kọ́ mú wá fún ẹ láàárọ̀ ọ̀la ká tó máa gbà bí ìgbéyàwó lọ. Malik, ó jẹ́ fúnra ẹ lọ́kàn balẹ̀. Kó má kó ẹ̀mí ara ẹ̀ sókè. Tó bá ti di lọ́la, kó bá mi mú wá ká tó débẹ̀ o. Màá mú fún mi. Ìwọ ni ẹni bí ọkọ mi. Ọ̀tọ̀ náà sí. Tó bá wá rí bẹ́ẹ̀. Fàdíkẹ́ mi. Tó bá wá rí bẹ́ẹ̀. Fún àkọ́tún ìfẹ́ tuntun fún ìdàpọ̀. Ẹ ṣe mo dúpẹ́ o.
ṣe gan mo dúpẹ́ o máa fúlélé náà sọ́fẹ̀ náà Rúkàyàtù àbúrò ẹ mà ti ń pẹ́ a mà ti ń pẹ́ báyìí. èmi náà ti ń ro bẹ́ẹ̀ wọn mú pé kankan ló máa dá wọn dúró. wọ́n mi ẹ̀ wá fẹ́ fọkàn balẹ̀ yín lọ́jọ́ ayọ̀ yín ẹ̀yin náà èmi ò ní bàjẹ́. ṣùgbọ́n tí kò lè ṣàlàyé láti Ògo Ọlọ́run ó kó bẹ́ẹ̀ ní bá fẹ́ sọ ṣùgbọ́n ó kú díẹ̀ kó sọ ó di dandan kí ògo Ẹlẹ́dàá ti Ògo Ọlọ́run. bá mi ṣàlékún ọgbọ́n àti ẹ̀yẹ fún Abdulmalik ọmọ Razak Ọláyíwọlá níbikíbi tó bá gbọ́ wà lónìí. Torí wọn náà ọba ìbẹ̀rẹ̀ ìwọ sì ní ọba ìkẹyìn ìwọ ni ọba tó sápamọ́ ìwọ sì ní ọba tó farahàn. Wọ́n wo ní orúkọ mẹ́rin bá mi fi ṣàánú Abdulmalik bá mi ṣàánú fún má ṣe jẹ́ kó rí wàhálà ti dààmú kó bá mi wọlé ọjọ́ kan orúkọ ẹgbẹ́ ọba mi. Aṣòro ṣe bí tọ́lá ọ̀pọ̀ ìlọ́wọ́ sí. Ẹbí ní ẹ̀ka Abdulmalik máa ṣe pé àwọn fún lọ́jọ́ òní. Báwo ni bá ṣe tuntun? Ó ṣe mí láàánú wípé ìdílé Àjàkáyé àbí ìdílé Bámidélé Àjàkáyé ni mo ti jáde. Kí ayé tó mọ̀ wípé inú ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti jáde. Ọmọ aráyá ní ojú ibi ni ọmọ aráyé fi ń wo ejò. Olóyè nǹkan tó wà lójú aago mi náà lè ń ká jáde. Ó fi ránṣẹ́ sí ọ náà. Nǹkan tí Fọlárẹ̀rá fi ránṣẹ́ sí mi rè. Àbóòrí jẹ́ nǹkan tán. Ó ti parẹ́. Ó ní ojú ibi ni ọmọ aráyé fi ń wo ejò afàyàfà. Wọ́n á ní ìkà ní ọmọ ejò, ẹ má ṣe ọmọ ejò lóore. Láì mọ̀ pé Bámidélé Àjàkáyé wáyé tiẹ̀, èmi Fọlárẹ̀rá mo wáyé tèmi ni. Gbogbo ẹ̀tọ́ iyẹ̀yẹ tó yẹ kí ẹ rí lórí ọmọ lónìí ó ti di ti ẹni ẹlẹ́ni o. Pẹ̀lú omijé àti ìbànújẹ́ ni mo fi kọ ohun tí mo kọ sí yìí. Bí bàbá ṣe báyé ọmọ jẹ́ ni ẹ rí yìí o, ṣùgbọ́n mo fi yín sílẹ̀, ó kù yín, ó kù Ọlọ́run. Èmi nìyẹn o, àbí? Ẹ wò ó olóyè, ẹ má jẹ́ ká wà lókan, ẹ jẹ́ ká wá bá ṣe máa rí Fọlárẹ̀rá.
kó ba lè kúrò lórí ìbànújẹ́ tó wà torí wípé àrùn kan ní í fa ẹkún àsundàwò ìṣàánú mi. àwa Fọlárẹ̀ra ṣùgbọ́n ohun tó dùn mí jù ni wípé kò mọ èrò ọkàn mi kì í ṣe ohun tó kàn wọ́n kò mọ èrò ọkàn mi rárá àbí gbogbo jálàmbá tí mò ń ṣe kiri yìí ṣé torí ara mi nìkan ni ńgbà táwa bá dàgbà tá dàgbà tá dògbó tá rebi tá gbà rè tá ló máa kù kì í ṣòun ni tá la wá ń ṣe wàhálà fún kì í ṣòun náà ni ló ń kan gbogbo kùnbákùngbé ọ̀rọ̀ sí mi àwa torí káàrí òun náà ní ìdùnnú tèmi náà ṣùgbọ́n kódà. àwa náà. olóyè ẹ jẹ́ ká wá Fọlárẹ̀ra. àwa Fọlárẹ̀ra àwa ṣùgbọ́n níbi kan láti máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ kan láṣà máa gbé kátó yóò pè é gbéra sọ ìdílé ṣẹ̀ka. báwo ni ṣe dáadáa rí kí ló ń dá ẹdún báyìí kí ló ṣẹlẹ̀. ọmọ yìí náà là ń dúró dè báyìí. kò jẹ dandan kọ́ni ká dúró dẹrẹ kẹ́ni kò gbọ́dọ̀ jẹ́ pé àná máa dúró dè mẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń tẹ́ bá gbé mọ́tò ẹ̀ lọ kọjá lọ sínú mọ́tò yẹn ta ẹ̀ ló yẹ lọ wọ́n mi jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. àwọn mẹ́rin. ọ̀rẹ́ ẹ̀ dà. dadi ẹjọ ẹ jẹ́ kí n rí. ẹjọ jẹ́ kí n rí yín mà. ẹ̀gbọ́n ẹ̀ dà ọmọ bẹ́ẹ̀ ni ẹ. ẹ jẹ́ kí n rí sá. àbí ẹwà ẹ̀ ẹ̀ rí. báwo ni ṣe dáadáa rí kí ló ń dá ẹdún báyìí kí ló ṣẹlẹ̀. ọmọ yìí náà là ń dúró dè báyìí. kò jẹ dandan kọ́ni ká dúró dẹrẹ kẹ́ni kò gbọ́dọ̀ jẹ́ pé àná máa dúró dè mẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń tẹ́ bá gbé mọ́tò ẹ̀ lọ kọjá lọ sínú mọ́tò yẹn ta ẹ̀ ló yẹ lọ wọ́n mi jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. àwọn mẹ́rin. ọ̀rẹ́ ẹ̀ dà. dadi ẹjọ ẹ jẹ́ kí n rí. ẹjọ jẹ́ kí n rí yín mà. ẹ̀gbọ́n ẹ̀ dà ọmọ bẹ́ẹ̀ ni ẹ. ẹ jẹ́ kí n rí sá. àbí ẹwà ẹ̀ ẹ̀ rí. ẹ fún mi ìṣẹ́jú kan kúrò ẹ má dé mi ṣe bọ́ ẹ jọ tó tọ́ náà bá.
bàbá kú ìyá náà kú aláàánú dópin ẹni tí kò bá ní ìyá àti bàbá nílé ayé bí ọ̀daràn ọmọ ni nítorí kò ní aláṣẹfisùn mọ́ kò ní bí inú òun ló wà ó wá rí mi báyìí ikú yára ó pa bàbá tó bí wa lọ́mọ lọ ìyá tó yẹ ká tún fi ṣe gbákejì ara wọ́n lọ sí ọ̀run àrèmábọ̀ ó wá rí mi báyìí ọkọ tó yẹ kí n tún fi ṣe gẹ́gẹ́ bí olùtùnú wọ́n dẹ pàkúté ọ̀ràn fún mi wá jèrò wá mi ò jèrò ẹ̀yìn mo ṣáà wà lójú kan náà. ẹ wo ẹ̀gbọ́n mi ìbànújẹ́ a máa sọ̀yàn dá láàrin ọ̀sán gangan bára ẹ̀dá bá balẹ̀ kòkòkò bí ìdàrọ̀ tẹ̀mí rẹ̀ yí bí okùn ọgbagba tó ń fojoojúmọ́ rí ìbànújẹ́ nígbà wo wá ni ẹ̀mí tó gùn wá ní padà di kúkúrú àfi kẹ́dà yá àgbà gbogbo ohun tọ́lọ́run bá ṣe fún un àmọ́ èmi mọ̀ dájúdájú pé amòfin Malik kò lè ṣekú pa ìyá wa kí ni amòfin Malik fẹ́ sọ pé ìyá wa ṣe fún òun àbí nítorí gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ làwọn ọ̀tá fi ṣe àtẹ̀gùn wípé táwọn bá pa ìyá wa táwọn dá wàhálà ńlá sí lọ́rùn á sinmi agbájá. Bọ́lá Tító gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ àmọ́ ọ̀rọ̀ tó ṣókù sí wa kedere ló wọ̀n síwájú Ọlọ́run ó ṣe mí láàánú pé amòfin Malik lọ́jọ́ tó pè mí pé kí wọ́n á jẹ́rìí nílé ẹjọ́ àmọ́ gbogbo nǹkan tí mo rò kò tẹ̀ yẹ kí n mọ nǹkan tí mo fẹ́ sọ gbogbo ẹ̀ ṣá mo fi ń wọ ẹkún mọ́ ni. ẹ káàsán bí o. ẹ káàsán. Fadékẹ́. ibi lẹ wà. ẹ dáhùn mi. ẹ káàsán ẹ káàsán. orí ìrònú ilẹ̀ ṣì wà. ẹ jẹ́ pàrọ̀nù tì. ìrònú kò máa ń dá nǹkan rẹ̀ sí yàn lára. ẹ ṣeun. ẹ pàrọ̀nù tì o. kẹgbọ́n nǹkan tá a bá wá torí léyìí tá a bá wá gan ó tún ṣe kókó. ẹ ṣeun jàre ẹ̀gbọ́n mi Ọlọ́run ò jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Bọ́lá Tító ìwọ náà máa gbọ́ torí o ti kúrò lọ́mọ kékeré Fadékẹ́mi ìwọ náà mọ̀ yìí pé amòfin Malik ló ń tì yín lẹ́yìn ìwọ àtìyá ẹ tó ń tì yín lẹ́yìn kókókó sí gbogbo mọ̀lẹ́bí òun lọ́rọ̀ rẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn o kò sì lè ṣe kó má ṣe rí bẹ́ẹ̀ nítorí omi là ń tẹ̀ ká tó tẹ yanrìn àwa náà la kù fún bàbá fún yín kí ẹ̀gbọ́n wa tó fẹ́ ìyá yín bèlè ń tà sí wípé yóò bí yín lọ́mọ àwọn àyín náà ló kọ́kọ́ mọ̀ àwa náà la sì kù ní bàbá fún yín nítorí ìdí èyí ẹ̀tọ́ wa la wá fẹ́ gbà gbogbo mọ̀lẹ́bí ti fẹnu kò ìdá mẹ́ta lẹ̀tọ́ tiwa nínú dúkìá àti gbogbo nǹkan tí bàbá yín fi sílẹ̀ ìdá mẹ́ta ni tiẹ̀ bí mi ò sì ní fẹ́ kí o fi igbá kan bọ̀ kan nú lórí ọ̀rọ̀ yìí kí o gbé yín kó fi ohùn fọlọ́hùn. ó gbé fún fọlọ́hùn tó gbé yóò bá fún fọlọ́hùn kan kí lè fẹ́ gbà. ṣé àkókò yìí ló yẹ kéèyàn wá kẹwàá máa béèrè ogún tí bàbá àti ìyá mi fi sílẹ̀ bẹ́ẹ̀ mo kó gbogbo nǹkan tó rò tí ìrùn tó ń lẹ̀ ìkànnì yín ẹni tó bá ti rí yín á mọ̀ pé èrò yín èrò búburú ni ẹ̀wọ́n jẹ́ nǹkan kan fún yín o àhà akúyàmọ́ hamọ́ ńlẹ̀ ni ẹ jẹ́ nǹkan kan fún yín wọ́n fi àkókò yìí fi ṣàlàyé fún yín pé kẹ́ẹ̀dìdé ń bẹ̀ yẹn kẹ́ ẹ máa lọ tó ń tẹ̀ bá lọ mo máa di ọ̀nà tí ò ṣe fún mi máa dìlé yín lórí. Fadékẹ́mi lẹ́nu ẹ̀ sí mi àwọn àbúrò bàbá yín lágbẹ̀ mo ní kí ẹ máa gbé ká máa lọ ṣẹ́ẹ̀kọ́ ni kì í ṣe nínú ilé yìí àbí kí ló ní mo sọ ó ò tó bẹ́ẹ̀ nínú ilé yìí. ẹ tó lè lẹ́yìn bí bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀rọ̀ yín ti yé mi ẹ dákun ẹ jẹ́ lẹ́yìn. o fẹ́ rí mi o lóun fẹ́ jẹ́ gbọ́ nǹkan tó máa sọ. ẹ jókòó àwọn ọmọ ẹ jókòó. ẹ lọ rí i. Bọ́lá Tító ó yá gbà. báyọ̀ ló gbọ́ lẹ̀.
bí ọ̀nà ẹ bá wò mí. ẹ̀gbọ́n mi ara tí mo sọ rèé o ṣe é ríran kọ́mọ yìí ṣe ẹ̀tọ́ ẹ já lọ. ìfún ìyá àwọn ọlọ́jà jẹ́ o ẹ gbúrò ẹ fi dá mi. àwọn rádaràda àwọn olórí burúkú èèyàn. lẹ́nu kan bí mo ṣe lóyún fún amòfin Malik nìyẹn o. nígbà tọ́rọ̀ wá rí báyìí tó mọ̀ pé ó ti lóyún kí ló dé tó sọ fún àbólóhùn ò ní lóyún ni. kò sọ pé òun ò gbóyún ọjọ́ tí mo fẹ́ lọ sọ fún pé mo lóyún ni mo bóun àti Fadékẹ́mi tó ń forúka ìpàlẹ̀ fẹ́ síra wọn lọ́wọ́ ó dẹ̀ mọ̀ pé alápọ̀nlé èèyàn kan l'amòfin Malik jẹ́ láwùjọ ó lórúkọ ó lókìkí èmi ò dẹ̀ wá ṣubú ẹ̀ rárá nǹkan tó jẹ́ kí n dákẹ́ tí mi ṣe sọ nǹkan kan fún nìyẹn. ọ̀rọ̀ ẹ̀ ń yà mí lẹ́nu ṣé o mọ̀ pé má tẹ́ lọ́wọ́ onílé má tẹ́ lọ́wọ́ àlejò onítọ̀hún á padà tẹ́ lọ́wọ́ ara ẹ̀. àdágbé àdáfà kò kí ń ṣe nǹkan tó rọrùn rárá ìdí nìyẹn tí mo fi ní ká gbóyún lọ fún ìjọsí nígbà yóò ti wá bímọ jọ ṣó fẹ́ máa dátọ́ ọmọ ni. ó tí o tí bá tiẹ̀ ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀rí ti fi hàn nílé ẹjọ́ pé bàbá mi ló wà níjọra Malik gbogbo nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ sí eégún ògbóhùn ẹ̀gbà ẹ̀gbà ògbóhùn eégún lọ́wọ́ bàbá mi àti Malik jẹ́ ṣebí mo sọ fún ẹ pé nítorí ọ̀rẹ́ mi àti Malik ni mo ṣe gbé bàbá mi lọ sílé ẹjọ́ nípa bẹ́ẹ̀ mo tún bímọ owó rẹ mi alátiṣe ló má ti ṣàárẹ̀ Ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe. àmín. àmín o alátúnṣe ló má ti ṣe rẹ̀ àsìkò tó tálátúnṣe ẹ̀ tó máa túnṣe rẹ̀ ní báyìí a gbọ́ pé Malik kò gbọ́ pé olóyún ibikíbi tí Malik bá wà kò gbọ́mọ yẹn lọ kó lè mọ̀ pé òun ní ọmọ kan síbì kan kó tó kọjá àbí wọ́n ló fẹ́ fọmọ lórúkọ ni kò tọ́ súnà o kò bẹ́ sí yín mu kó béèrè fọmọ lórúkọ awádẹ̀rẹ̀ tó ń wò yìí ìlúbìnrin ni wá o nílẹ̀ Yorùbá obìnrin kì í fọmọ lórúkọ kò tó máa ṣe ní kò gbọ́mọ yẹn lọ o tó bá wá gbọ́mọ yẹn lọ nǹkan tó bá wá wí kó wá fún mi lésì àwa mọrú ìgbésẹ̀ tó tún kàn tá a máa gbé àmọ́ ṣá o bí mi ṣe ń gbọ́rọ̀ yín Malik yẹn o kì í ṣọmọ burúkú o ó dá mi lójú wípé tó bá gbọ́mọ yẹn lọ ò ní sunkún bọ̀ agbára Ọlọ́run. orúkọ mi ni Bádéjọ Àríìbí agbẹjọ́rò fún Malik Ọláyíwọlá. orúkọ mi ni Ọmọ́tóyọ̀sí Àyàntólú agbẹjọ́rò tuntun fún amòfin Malik Ọláyíwọlá. olúwa mi orúkọ mi ni Ṣẹ́gun Ajálẹ̀kòkò agbẹjọ́rò fún ìjọba. olúwa mi fún ìdí kan tàbí òmíràn àwọn ẹbí Malik Ọláyíwọlá ní àwọn fura sí amòfin Bádéjọ tí ó jẹ́ agbẹjọ́rò fún amòfin Malik Ọláyíwọlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìwé tí wọ́n ṣe fún mi nìyí. olúwa mi mo fẹ́ kí a fi ọwọ́ òfin mú amòfin Bádéjọ nítorí àwọn ẹ̀rí kan tí ó dé sí wa lọ́wọ́ èyí tí a rí gbà láti ọwọ́ amòfin Malik Ọláyíwọlá. olúwa mi èyí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí amòfin Bádéjọ tí ó gbàgbé sí ọwọ́ amòfin Malik èyí jẹ́ ẹ̀rí kìíní fún ilé ẹjọ́ yìí tí ó lè tan ìmọ́lẹ̀ gidi sí òkùnkùn tó wà nínú ilé ẹjọ́ yìí.
àbọ̀ abá ní ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí agbẹjọ́rò tuntun Ọmọ́tóyọ̀sí ṣe wí. mo sún ìgbẹ́jọ́ yìí di ọjọ́ 4 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí láti mú òkúgodó ọ̀rọ̀ tí ó fi ìdí múlẹ̀ wá fún ilé ẹjọ́ yìí àti wípé mo fẹ́ kí àwọn agbófinró kan fi ọwọ́ òfin tó le kan fi mú amòfin Bádéjọ kí a lè rí òtítọ́ ọ̀rọ̀ gbà láti ẹnu rẹ̀. Arise. àṣà gbàtà mi àti wà nìkó ìrínisí nìsọni lọ́jọ́ irú ìmúra yín ló máa fi jẹ́ kí àwọn aráyé fura sí yín tẹ́ bá dìtà. mo ti pèsè mọ́tò ayọ́kẹ́lẹ́ fún yín láti fi ṣiṣẹ́ yín mo wá fẹ́ jẹ́ kí ẹ̀yin náà múra tí àwọn aráyé ò ṣe ní fura sí yín bí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe máa ń múra gẹ́lẹ́ tí wọn kì í fi mọ ẹdìyẹ funfun nínú ata bẹ́ẹ̀ náà làwọn aráyé ò ṣe ní mọ irúṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ bá dìtà. amòfin o bí a bá wọṣọ gidi sọ́run gì ká wá fi ìlẹ̀kẹ̀ sí i ó ti dandan máa jọyàwó ṣe rí tí àwa fúnra wa tá a bá wọṣọ gidi sọ́run ara wa kò sí ẹnikẹ́ni bàtà mi kò sí ẹnikẹ́ni tó máa mọ irúṣẹ́ burúkú tá à ń ṣe àmọ́ gbogbo ẹ̀ ọwọ́ yìí ló wà. amòfin tó mọ̀ jẹ́ ẹ wò mo fẹ́ fi dá yín lójú pé tí a bá mú gidi lọ sí ọjà a máa raṣọ tó dábọ̀ wálé o. alùkò gbàgbé yẹn ṣé èmi tí mo ṣètò mọ́tò ayọ́kẹ́lẹ́ fún yín tẹ́ máa fi ṣiṣẹ́ mo wá ní mo bí ṣe máa ṣètò aṣọ tẹ́ máa lò ẹni tí ó bá mú ewúrẹ́ so ó di dandan kó máa ṣe ètò bó ṣe máa jẹ pákì mo fẹ́ jẹ́ kí ẹ wọ aṣọ òyìnbó tó dáa kẹ wọ aṣọ ìbílẹ̀ tó dára kẹ bọ́ sí àárín àwọn èèyàn kọ́ má lè dá yín mọ̀ kọ́ má lè mọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe. amòfin ṣe rí tó bá ti ya egun ó ti yọrẹ o tó bá ti ya ikú ó ti ya láàárẹ̀ tẹ́ ẹ bá ti pèsè gbogbo ń táwa fẹ́ à á ṣiṣẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ àti bó ti yẹ. ṣùgbọ́n amòfin àṣà tèmi kì í balẹ̀ báyìí kó má rí i gbé o. irú àwọn ọ̀rọ̀ tí fẹ́ máa gbọ́ lẹ́nu yín nìyẹn nítorí bá dẹ̀ ti yá kò kì í pẹ́ mọ́ ẹ dúró dè nínú bọ̀. tó bá kọwọ́ kan àtọ̀ àtọ̀ mọ́tò tẹ máa wọ̀ ní ẹ̀rọ kan yìí. ṣùgbọ́n mọ́tò mi ni mo fẹ́ gbé ni. màmá ṣé ohun ìkẹjìrì ọmọ yín ṣá. mo jèrè ọmọ mi lágbára lọ. mọ́mì tẹ́ ẹ bá fẹ́ gbé kú mi tẹ́ ẹ dẹ̀ fẹ́ tọ́ o ṣẹ̀rẹ́ àwọn tèmi wọ́n máa ń sèrò kan wọ́n á ní kẹ́ gbìyànjú kẹ́ bá a ṣe kíni kẹ́ bá wa ṣọ̀rẹ́ ẹ̀yìn àtọ̀yàyà kẹ́kọ̀ọ́ fẹ́ra máa tẹ̀síwájú tẹ́ ẹ bá ti fẹ́ gbé kú mi. ẹ wo nǹkan tèmi ò fẹ́ nìyẹn o ẹ bá wa rẹ́rìn kẹ́dẹ̀rìn jẹ́jẹ́ ó yá ẹgbẹ́sẹ̀ yẹn ní kọ̀ọ̀kan ó yá. ẹrẹ́rìn yẹn sí wọn lọ ibi ńkọ́. ó yá tẹ́lẹ̀ 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 káwọn wà ní ìgbà tó ní ìṣẹ́ bẹ́ẹ̀ ó yá ọmọ Thank you.
ta ló sọ̀rọ̀ o. amòfin Bádéjọ ló sọ̀rọ̀. amòfin Bádéjọ. ṣé Abdulmalik ti débi iṣẹ́. amòfin alẹ́kùn náà wé ní. mo mọ̀ pé ní lọ́jọ́ ìgbéyàwó. ṣé kò sí o. ìfẹ́ kó sáré wá bá mi ibi tí mo wà ni kó bá mi gbé nǹkan wá sí ibi iṣẹ́ yẹn. ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi iṣẹ́ wa yẹn ni mo wà. ilé epo làwọn báyìí. sáré bá mi ń bẹ̀ kó wá gbé nǹkan sí ibi iṣẹ́ yẹn. ó dáa èmi náà dé tán. o ṣe màmá retí ẹ. màá bá yín bẹ̀. amòfin ẹ ṣe gan ẹ má dẹ̀ bínú ẹ̀kan ẹ jọ. tọ́ka ṣoore fún ni ká dẹ̀ fi mọ̀rí yẹn hàn inú ẹgbẹ́ olówó ayé dùn sí ẹ púpọ̀ torí iṣẹ́ tá a gbé rán òpònú tv amòfin Malik abigilo gbéra ẹ̀ aṣọ dẹ̀ ni ó ní wọ́n ṣe níwọ̀n rọ̀wọ́ ìrọ̀sẹ̀ tó ṣe rọrùn kó ló fẹ́ gbélé ayé ìrọ̀rùn inú àwọn ẹgbẹ́ yìí tó dùn sí ẹ òníwọ̀n náà ló máa fi gbélé ayé pẹ́ wàá dẹ̀ gbélé ayé náà pẹ́ gbogbo tó bá tó ń kù lẹ́yìn ẹ̀ máa retí ẹ̀. nítorí náà yíní kẹ́ni tèmi ìyẹn tí òyìn lọ́nà ẹgbẹ̀fà ọ̀sẹ̀ gidi ní ìgbìjì ni inú àwọn ẹgbẹ́ ìdùn sí ọ lórí iṣẹ́ tá a gbé fún ọ àdéhùn tá a bọ́ sí kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ rè. sọ wá rí owó rẹ tó kù. olóyè ó ṣètò ẹ̀ sínú ilé ìfowópamọ́ fún ọ torí ìdí èyí ó ti dọ́ ọmọ àgbà tó ti bá gbà jẹun ó ti wádìí ayé ọgbàdún ọ̀rọ̀ mi ó ti dọ́mọ ayé ó sì gbọ́dọ̀ ayé lò ó ti jẹ́nu. ìwọ náà ó ti darapọ̀ má gbà nìyẹn wàá wá pẹ́ láyé. àṣẹ. wàá ní dágbà ní. àṣẹ. wàá tún fẹ́ ní jù bẹ́ẹ̀ lọ. tó bá tó kù lẹ́yìn àwọn àṣẹ fún ẹ. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹgbẹ́ olówó ayé ṣé wàá rí ìwà tí ọmọdé máa wù sí àgbàlagbà tó máa fi kún àbùkù òun ní gbéraga ọlọ́run ní jẹ́ òun ọlọ́run wà ní jẹ́ kí n yájú sí yín lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan ẹ ṣé gan. bí gbogbo ọ̀rọ̀ náà ṣe lónìí láì mọ̀ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó máa padà bọ́ síta. amòfin Bádéjọ inú mà nígbà ọ ìbáṣepọ̀ inú mi kà lò inú ìgbà tí gbòòrò àṣírí ó ti gbàgbé pé àwọn àgbà sọ pé èké ní pẹ́rú èpè ní kùnà ilẹ̀ dídà nípa nìkan ọ̀rẹ́ tó bá ṣe bí. Bádéjọ gbogbo dúkìá àti owó tí ó kó jọ òun kan ìwọ tí ó jẹ́ amòfin tí ó wá joyè ọjà ilé onílé bó tiẹ̀ lẹ́yìn ọ̀bẹ olórí wá tiẹ̀ mọ́rùn kí ló fẹ́ kí aláìmọ̀ kan ó ṣe. Kò sí ṣe kò sí àìṣe
ẹni tí ó bá rán ẹ lẹ́wọ̀n kí o má sun àsùnpara nítorí ẹ̀sùn àkè. Akóyà ibi lámì bẹ̀rù lọ́wọ́ adániwáyé ibi ṣáájú síwájú òré bẹ́yìn ẹni rẹ lọ. lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò lọ́tún lósì látìgbà tí a ti ń bá ọ̀rọ̀ yìí bọ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú tí a ti kó jọ ní ọ̀pọ̀lọpọ̀ ó wá fi yé wa báyìí pé ilé ayé gbẹ̀gẹ́ lágbájá fẹ́ràn mi òun là á wí mo fẹ́ràn lágbájá kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ o ẹni ta ní ká fẹ̀yìntì ká mú dídùn ọsàn ló wá fúnni ní kíkan mu ó ní tí ọ̀rọ̀ amòfin Bádéjọ ó ṣe mí láàánú púpọ̀ ìpè irú ẹ̀yin tẹ́ ń kó bá àwa amòfin rèé tẹ́ ń jẹ́ kán sọ̀rọ̀ òdì sí wa láwùjọ àbọ̀ abálọ̀rọ̀ ní ti ọ̀gbẹ́ni Malik irú rẹ̀ ṣọ̀wọ́n láwùjọ kò sírú kan láwùjọ òkúta bẹ́ẹ̀ ni kò sí irú yọ̀ láwùjọ yẹ̀pẹ̀ tó bá jẹ́ pé bí ìwọ ṣe rí òun ni gbogbo ènìyàn rí ni ilé ayé ìbá lójútùú ìbá má di rúdurùdu báyìí mo kàn sára sí ẹ ò ṣe púpọ̀ túbọ̀ tẹra mọ́ ìdájọ́ mi rèé ìwọ ọ̀gbẹ́ni Abdulmalik Razak Ọláìwọlá a tú ọ sílẹ̀ ní àlàáfíà kí o máa lọ wà á mọ bá ti ṣọ́ra láti wákàtí ìlọ ìwọ ọ̀gbẹ́ni Bádéjọ adá ẹjọ́ kú fún ọ wọ́n sọ ọ̀rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ ó wá ṣe mí láàánú pé olóyè Bámidélé Àjàkáyé ó kàn fi ikú ṣèfàjẹ ni ṣùgbọ́n bó tilẹ̀ òkú rí wọ́n lọ so ẹ̀wọ̀n mọ́ ibi tí òkú rẹ̀ wà kí a lè mọ̀ pé ọ̀daràn ni ẹ ṣé púpọ̀. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ mo tún ọpẹ́ dá torí pé àwọn Yorùbá wọ́n ní yínníyínní kẹ́ni ṣe mí mi mọ bí màá ṣe dúpẹ́ ṣùgbọ́n lọ́wọ́ àbá mi dúpẹ́ fún ẹ ò ní ṣe àṣetì lágbára Ọlọ́run ò ní fi ọwọ́ ẹ̀ báyìí ò ní fi gbé ọmọ sí níwọ̀nba àgbà tí ayé bá ń jí ayé ó mà ní rí bànújẹ́ òfin tí ẹlẹ́gbọ́ tẹnẹlẹ́ni Ọlọ́run ló máa ń gbọ́ tiẹ̀ fún un tá a bá bu ẹmu sílẹ̀ báyìí òkè ló máa ru sí òkè òkè lọ́la ẹ̀ máa lọ ní agbára Ọlọ́run bá wò ó Ọlọ́run àbá mi dúpẹ́ fún ẹ Ọlọ́run àbá mi dúpẹ́ fún ẹ ó ṣe gidi gan. èmi gan dúpẹ́ mo dúpẹ́ mo tún tọ́pẹ́ dá kódà gbogbo àgbáyé bá mi dúpẹ́ fún ẹ ṣó wá jẹ́ kí wọ́n sọ kíní kan fún ẹ ṣó lè mi gẹ́gẹ́ bí ẹnìkan mi ní dáríjì ọmọkùnrin yẹn o mi ní dáríjì o tó rán ọmọ mi lọ sẹ́wọ̀n ní ọ̀rọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ tó bá wá di ọjọ́ iwájú
ọmọ mi á gbé nǹkan kan á sọ pé òun fẹ́ ṣe ìwọ Yorùbá wọn á máa pìtàn fún ọmọ mi pé ẹni tó ti ṣẹ̀wọ̀n rí wọn á ní kí n dáríjì kódà mi ní fi àárọ̀ láti sáà títí dálẹ́ mi ní fi gbàdúrà fún èmi ni mo sọ. bàbá wa màmá wa inú mi dùn gidigidi pé ẹ mọ oore ká ṣoore fẹ́ni tó mọ̀ ẹni tó mọ̀ ò wọ́pọ̀ ṣe bẹ́yìn mọ oore ṣùgbọ́n gbogbo ọpẹ́ báyìí elédùà ló yẹ ká máa fi fún ọ̀tàlélẹ́gbèje ènìyàn ló ti ti ara Abdulmalik ló ti tara ẹ̀ ṣoríire ó lè jẹ́ torí èyí ló kó yọ nínú làásìgbò tó là kọjá ẹ̀ àti wípé torí oore tẹ́yìn gan ti ṣe sẹ́yìn tẹ́ ẹ̀ rántí mọ́ ló kó Malik yọ nínú gbogbo ewu tá a fi rójútu ọ̀rọ̀ ìbá má ṣe bẹ́ẹ̀ ni gbogbo akitiyan pàbó nìbàjá sí lórí Abdulmalik àti wípé ẹ̀yin gan ẹ̀ ṣe ẹnikẹ́ni ní láburú kálẹ̀ ṣe ẹnikẹ́ni ní láburú ni Malik bá má yọ nínú gbogbo ewu tó là kọjá yìí bàbá wa màmá wa ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ẹ bá mi bá Abdulmalik sọ̀rọ̀ kó má ti torí lásìgbò kékeré tó là kọjá yìí kó lòun ò ṣoore mọ́ nítorí pé ọmọ ológo ni Abdulmalik ògo náà sì ní owó òkùnkùn láéláéláé. ó ṣe tó yọ sí. ibo ni Malik máa sọ pé òun ti fẹ́ rí tòun tí ó bá wá sọ pé òun ò ní ṣe dáadáa mọ́ àbúrò lóko tóun fẹ́ máa ṣe tó yọ sí. ṣé ọwọ́ ìyá yìí ló máa sọ pé òun ti bá ìkà ni àbí ọwọ́ èmi bàbá tí mo bí? nígbà tí mo wà lẹ́nu iṣẹ́ tí mò ń kọ́ ẹ̀yin káàkiri tá a bá ṣe ní èjì ẹ mà lé nígbà tó bá ṣe pé n bá hùwà tí ò tọ́ àbí aburú kan sí ìkànnù yín àbí méjì àbí mẹ́ta ó ṣeé ṣe pẹ́pẹ́ gbà tí mo pè ẹ́ kó sọ pé mo mà wà lọ́nà adó báyìí ṣé mo pé irọ́ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ó ṣòro jà tó o bá wá kí ni mo fẹ́ ṣe fún ẹ àmọ́ torí pé mo rúure mo sọ̀rọ̀ lọ́dọ̀ yín ló jẹ́ kó o dìde. èmi ò mọ bí oníkálukú ṣe máa ń ronú kò yé ọ̀pọ̀ èèyàn ló wà tó yẹ pé tán bá wo iṣẹ́ tí àwọn òṣèré máa ń ṣe ẹlòmíì wọ ẹ̀rín nìkan ló fẹ́ rín ẹlòmíì wà ń bẹ̀ tí n bá jókòó tí n bá wò wọ́n mú un kọ́gbọ́n ni o àbígbà náà ni mo gbé àwo àwọn olórin sínú ẹ̀ àwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà ní o tó ẹ pé ó ṣe é múlò lèmi máa ń dìmú nù ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà lórí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olórin kan ní ọ̀rẹ́ tó ń jẹpo tó ń jẹyọ̀ lọ́dọ̀ mi àbí lọ́dẹ̀dẹ̀ mi àbí níbikíbi tó ń kó lè jẹ́ pé ó jẹ́ tèmi tírú ọ̀rẹ́ bẹ́ẹ̀ tún wá ń porí mi sábúrú olórin yẹn lóun abẹ kínní kan lọ́wọ́ sí èmi ò mọ ohun tí mo lè fi bẹ̀ wọ́n tí mo lè fi bẹ̀ lọ́wọ́ sí wọn èmi ò mọ ohun tí mo lè bẹ̀ lọ́wọ́ sí wọn ṣùgbọ́n mo lè fà wọ́n sí ọwọ́ Ọlọ́run Ọba kó bá mi ṣèdájọ́. alijazaa al-insan illa al-insan ẹ̀dá kan ò ní gbin àlùbọ́sà kó ká ẹ̀fọ́ níta bá gbìn la máa kà á ní bí ọmọ ẹran nísọ̀bì kan kó hùwà ẹran míì èyí tẹ́yà bá bí àjọ ẹ̀yà ni Malik ọmọ tèmi ni àṣìgbé níbi tán ti bí ẹ̀jẹ̀ mi ní
báwo ló ṣe fẹ́ hùwàkiwà kò ṣeé ṣe abi dáadáa òun fún ara ẹ̀ tún á tún ara ẹ̀ bí kò yẹ mẹ́rin mìṣkìlà wàhálà yìí kan báyìí ò sí ń bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èyí tí ọmọ lè jẹ́yọ kan kó dàbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o àbírọ́ ni òun púpọ̀ ní lọ́wọ́ mi ibi tí ọlọ́mọ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bá dúró sí máa dúró ń bẹ ọmọ mi máa dúró ń bẹ o kí la wá ń ṣe wàhálà fún ọ̀dọ̀ tèmi tọ́pẹ́ àwọn eléwì kan ó ní ọ̀rọ̀ mi tọ́pẹ́ ọjọ́ ọpẹ́ lọ ọpẹ́ ni ó máa fèyí náà ṣe àmọ́ rántí àwọn bàbá wa láyé ìgbà yẹn náà ẹ wò ó jẹ́ ká máa bá mi sún Ọlọ́run tó sọ pé kẹ́yìn méjèèjì kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín kẹ́ ẹ máa bára yín ṣe ọkọ ẹ mọ̀ ó mọ́kọ ẹ ìwọ náà mọ ìyàwó àfẹ́sọ́nà ẹ kọ́ lọ́n kó jogún tiẹ̀ fún ẹ máa ṣíra yín létí Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa Ọlọ́run á dó tiwa ò ní tẹ́ ò ní tẹ́ o torí tí n bá sọ pé nǹkan oore tó ṣe fún mi yìí mi mọ bí n ṣe lè àmọ́ náà bá mi dúpẹ́ fún ẹ náà bá mi dúpẹ́ fún ẹ. mo fẹ́ dúpẹ́ fún bíbí tẹ́ bí mi àti fún títọ́ tẹ́ tọ́ mi tí kì í bá ṣe wípé ẹ fi mí mọ̀nà ó ṣeé ṣe kí n ti bá ewu tó ra ṣẹlẹ̀ yìí lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Tóyọ̀sí náà tó ń sọ̀rọ̀ wípé kí n má dáwọ́ ṣíṣe oore dúró tá a bá ṣoore fún ẹni tó bá mọ̀ tá a bá tún ṣe ń dàkejì ẹni tí ò bá mọ̀ kò ní mọ̀ jẹ́ ká filẹ̀ fọlọ́hún èmi ti fọ̀rọ̀ Bádéjọ́lẹ̀ fọlọ́hún fún gbogbo ohun tó ṣe kinní kan wà tó ṣókùnkùn láàrin èmi àti Fọlárẹ̀ra tí kò hàn sí yín. gbogbo èèyàn ló mọ̀ lálákìkanjú ènìyàn onínúure olùfọkàntán ó tún jàfẹ́tọ̀ọ́ ọmọ ará ìlú àmọ́ àwọn ènìyàn burú wọn ò fẹ́ ní fúre àwọn tó bá wọ náà gbà ọba tí ń jẹ́ àlá Malik wọ́n bọ́ bí gbogbo ìṣòro tó wà lọ ẹ̀. Abdulmalik eré ìfẹ́ tèmi àti ẹjọ́ ṣe lọ́jọ́ sí àbọ̀ bẹ́ẹ̀ kò gba ọmọ yìí. dúpẹ́ gidigidi lọ́wọ́ ó dúpẹ́ lọ́wọ́ tó jẹ́ kó mi ò fàfárá ó jẹ́ kó kúnkún bò mọ́lẹ̀ ó jẹ́ kágbára ó fòkò tó dáa. Ó tún gbé ire mi tọ́ mi wá. Ó mú mi tọ́ mi wá nínú ipò tí mo wá. Ṣùgbọ́n mi
sórúkọ nílùú àlùlá ọlọ́run lọ́ba láàánú mọ̀ wípé bó pẹ́ bó bá yá máa mú mi kó lè máa jága wá láti wá nítorí aláàánú mi. Mo wá fásitì yìí sọ fún ẹ gẹ́gẹ́ bí bàbá Ridwanullah mo fẹ́ kó lọ sọ orúkọ ọmọ náà kó sọ ní Ridwanullah. Amòfin Malik ẹ má sọ̀rọ̀ ṣebí mùsùlùmí òdodo ni ẹ má bá gbàgbọ́ jẹ́ a mọ̀ pé kò sẹ́ni tó máa sọmọ ẹ lórúkọ ní orúkọ tẹ́wàá yìí tínú ẹ máa dùn sí ṣùgbọ́n pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé àánú Olúwa lẹ sọmọ ẹ àánú Ọlọ́run kúkú ní fi yín lẹ̀ kò ní fi Fọlára náà lẹ̀ kò dẹ̀ ní fi wá lẹ̀ a máa dọ̀tọ̀ ọmọ yìí ẹ má sunkún mọ́ ó ti tó. Ọjọ́ ìwé nígbà tí mo sá kúrò ní àjọ gbé pọ̀ ní kí òkú ni ó ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ ó lè kó ìtọ́jú Fọlára ọmọ àbá mi tọ́jú pọ̀ náà ó ṣe mo dúpẹ́. A kì í dúpẹ́ ara ẹni àti pé Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ lọ́dọ̀ ẹ̀yẹ sábà sàkún Fọlára ó ti tó. Malik. Tí má ṣì wà lókè ìpè yìí o ò lè fẹ́ Fọlára èmi ni mo sọ. Aláàjì ẹ̀dá ò lè wà láyé kó rí o máa ń mì mo gbà wípé ète obìnrin ni mo kó sí. Ọlọ́run dẹ̀ ti wá ọmọ ìjáde ní ètò obìnrin o ò tún wá ní kó sí lẹ́lẹ́kejì Aláàjì kò ní kó sí lẹ́lẹ́kejì ò ní fi ọmọ yẹn o. Màámi ọmọ tó ti wá bí fún mi gan. Tó bá yà àgbọmọ tó bá yẹ kódà àti ẹ̀ ní bèrè ẹ̀ tó bá bá mọ̀ ìpínlẹ̀ bàbá òun lélẹ́yìí àwa ṣó ti yẹ àlọ́ òní ìfẹ́ lójú ẹ̀mí mi. tó yọ sí kò sí ẹ̀dá tó lè ṣe tó bá ṣe pé mi náà ní bá wà ní ipò ìyá Malik ó ṣeé ṣe fún mi kí n bínú jù bẹ́ẹ̀ lọ má tiẹ̀ bí jù bẹ́ẹ̀ lọ nítorí mo mọ bọ́lá ṣe dá mi àmọ́ bá torí pé mi jẹ́ ọkùnrin tí wọn bá ti ń dàgbà tí ọjọ́ orí bá ti ń gbé pẹ́ẹ́lí òye ayé máa yé èèyàn sí ni ìgbà tá a bá wà léwe òun lèwe máa dùn mọ́ tí àwọn bá ti wá ń dàgbà ìwé àwùwá ṣùgbọ́n àti padà dèwé yìí kò ní ṣe ṣe bí wọn bá ti wá ń dàgbà yẹn gbogbo nǹkan wa máa bọ́ sí sùúrù ìyá mi mo fẹ́ kó ṣe sùúrù má bínú gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá ni má bẹ fẹ́
ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ ká ṣe sùúrù nítorí tọ́lọ́ àjànà Muhammad sallallahu alaihi wasallam. ti bọ́. Ogbó tí kò lè wọlé, ogbó tí kò lè ṣá, ogbó tí kò lè ṣaláì má tún ogbó Ọlọ́run ni. Ogbó tí kò lè, ogbó tí kò lè ṣá, ogbó tí kò lè ṣaláì má tún ogbó Ọlọ́run ni. Ogbó Ọlọ́run ni, ogbó Ọlọ́run ni, ogbó tí kò lè wọlé, ogbó tí kò lè ṣá, ogbó tí kò lè ṣaláì má tún ogbó Ọlọ́run ni. Báyé bá rí ògo tó fẹ́ tún ayé lè bòbò náà mọ́lẹ̀, ṣùgbọ́n ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni. Gbogbo ẹni bá fẹ́ sọ ṣùgbọ́n ó kù díẹ̀ kó tán, ó di dandan kí ògo rẹ̀ lẹ́ẹ̀dá tún ògo Ọlọ́run ni. Gbogbo ayé tó kù díẹ̀ kó tán tàbí kí ayé bò mọ́lẹ̀, ṣùgbọ́n ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni. Ògo Ọlọ́run ni, ògo Ọlọ́run ni, ògo tí kò lè wọlé, ògo tí kò lè ṣá, ògo tí kò lè ṣaláì má tún ògo Ọlọ́run ni.